wọ̀tọ̀wọ̀tọ̀ tó dìbò rèé lórí actress Toyin Abraham. Àǹtí Bukky Jesse ní ìjìyà ẹ̀ṣẹ̀ ló ń ké lórí wọn pẹ̀lú gbogbo gbàsgbòs táwọn èèyàn ń jù lù wọ́n lórí ayélujára láti bí ọjọ́ méjì mẹ́ta báyìí. Mo rò pé ọ̀pọ̀ wa la rántí gbogbo mátà actress Toyin Abraham tó ti lọ lórí ayélujára láti bí ọjọ́ méjì mẹ́ta nípa pé wọ́n ti ọmọkùnrin ex-user kan mọ́lé lórí wípé ó bú wọn, ó ṣépè fún wọn, ó gbèrú okú lórí ọmọ wọn, ṣe é rántí. Tán fi ṣe fídíò yìí jáde, in case tẹ́ bá ti gbàgbé, ẹ wo fídíò yìí. That everybody that bullied me, everybody that defend me, mi ò ní gbà. So I'm ready. I am so ready. I did not do anything. Nobody came to call me out for doing anything. I have never done anything. I've been nice to people. I've been a good citizen. The only crime I committed in my life right now is that I supported another person. And you guys wanted me to support another person. That's the thing. Hey, àṣọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ni àwọn ọ̀pọ̀ wá rò pé mátà ìtẹ̀sí lodò lọ sinmi ní bẹ́ẹ̀t. Nínú fídíò tó wà níbi tààjìjọ wò àǹtí Bukky Jesse wọ́n tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ kalẹ̀, wọ́n táwọn àṣírí tó deep, àwọn àṣírí tó jinlẹ̀ náà tú kalẹ̀ nípa actress Toyin Abraham o, ipa tán kó lórí mátà lẹ́gbẹ̀gbẹ́ tí wọ́n tì mọ́lé lọ́jọ́ sí. Ìkan tó gbé mi dé ọgbà ẹ̀wọ̀n tí mo fi lọ́dún 6 kò sí ìwà tí mo ṣe. Never. Mo ṣe what mo ṣe. Mo jẹ̀bi ẹ̀sùn yẹn. But nígbà tó bá sọ pé ó jẹ̀bi ẹ̀sùn kan kiri kankan, wọ́n sọ pé àwọn tó ti ṣe tí mo ti fojú fò dá but me I'm not a saint, you get me. But inú mi dùn pé ọmọ ìkìlọ síbẹ̀ kí bá lè wọ́n kí mo mọ̀ ẹ̀kọ́ tó pè ní ayé kí mọ̀ tó yàtọ̀ sí ọ̀sẹ̀ because 95% of people that surrounded me tí mo rí bí ọ̀rẹ́ kí tó ní issue yẹn ọ̀rẹ́ mo pọ̀ wọ́n. Nígbà tí mo dé ibi tí mo lọ yẹn mo tó pé ọ̀tá ni wọ́n ṣe ọ̀rẹ́ mi. Àti pati actress Toyin Abraham kó lórí mátà Madam Lizzy Anjorin tán fi di ẹni tí ó di wípé wọ́n wá neglect wọn nínú Nollywood industry. Ẹ̀yin èèyàn fọ́nrán ìkún nǹkan kí sẹ́sẹ̀ ràgó àfikẹ́ fi ti ara yín gbọ́. Kódà àǹtí Bukky Jesse wọ́n túṣu désàlẹ̀ kòkò tó dé stand wípé wọ́n ní ògo ẹnìkan ni actress Toyin Abraham ń lò nínú Nollywood industry. Ta lẹni náà? Ṣé òótọ́ lọ̀rọ̀ yìí? Báwo ló ṣe jẹ́ gangan? Ẹ̀yin èèyàn, èmi ò mọ̀ bọ̀ gẹ́gẹ́ bí ohun tí àǹtí Bukky Jesse sọ nínú fọ́nrán yìí. Fọ́nrán ìkún nǹkan kì í sínú ẹ̀ o, àfikẹ́ fi ti ara yín gbọ́. Kí n tí wọ́n máa tẹ̀síwájú, ẹ̀yin èèyàn, ẹ jọ̀ọ́ máa bá mi follow Digi Naija online TV backup page lórí ẹ̀rọ ayélujára Facebook. Link tó máa gbé yín débẹ̀ wà lábẹ́ fídíò yìí. Ẹ̀yin kàn click lé lórí tààrà ló máa gbé yín sórí Digi Naija online TV backup page lórí Facebook. Tẹ́ bá ti débẹ̀ ẹ kàn click lórí follow button. Ló bá tán from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Náà kí n má gbà wá lákòókò púpọ̀ jù, ẹ̀yin èèyàn, ẹ jẹ́ n play video àǹtí Bukky Jesse kẹ́ ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ àwọn wọ̀tọ̀wọ̀tọ̀ tó thick tán jùlọ actress Toyin Abraham nínú fídíò yìí bó ṣe ní ìjìyà ẹ̀ṣẹ̀ ló ń ké lórí wọn, ògo ẹnìkan náà lò nínú Nollywood industry. Ṣé rọ́ ni? Ṣé òótọ́ ni? Ẹ bá mi wo fídíò yìí náà. Ṣé gbogbo yín rántí ìgbà títí side by side ẹgbẹgbẹ side by side ìgbà tí ẹgbẹgbẹ ṣẹlẹ̀ Tóyìn wá lọ ṣe rántí ẹ má kọ̀ǹkọ̀. Ṣé gbogbo yín rántí Tóyìn wá lọ for a long time àrí Tóyìn for months àrínú tíátà. Ẹ máa bá mi kọ̀ǹkọ̀, èmi ò ń gbàgbé nǹkan. I might just be watching you like this. Àdàbà ń pèjè bí pé ẹyẹ ò gbọ́, ẹyẹlé gbọ́ títírin ló ń tirin. Èmi ò ń gbàgbé nǹkan. Geminis are very intelligent. We have a large memory. Tóyìn Ẹ̀màkú lọ kò ṣeré kò ṣe nǹkan kan at a time gan àwọn èèyàn tó wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ó wá ń pé ibo ni Tóyìn wà, ibo ni Tóyìn wà. Ìgbà tí Tóyìn Ẹ̀màkú máa padà ó change orúkọ ẹ̀ kúrò ní Tóyìn Ẹ̀màkú ó sọ orúkọ ẹ̀ di Tóyìn Abraham. Bí Tóyìn ṣe padà bó wá di nǹkan táyé ń fẹ́ ẹni ayé ń fẹ́ ẹ pé Tóyìn nemesis ló ń já Tóyìn, nǹkan tí Tóyìn ti ṣe ní kọ̀kọ̀ òun ló ń já ní bàbá. I am telling you today wọ́n fi gbogbo ẹ̀wọ̀n mi ni. Ẹ gbọ́ abẹ́ dáhùn. Ìgbà tí Tóyìn máa padà ó sọra ẹ̀ di Tóyìn Abraham. Bó ṣe padà báyìí ó wá jẹ́ tí gbogbo ayé nífẹ̀ẹ́. Ó wá ń ṣe Titans
ògùn ẹnìkan ni Tóyìn fi gùnkè. Mo dẹ̀ máa ń sọ kíní kan, kò sí bẹ́ ṣe lè ṣe ògùn tó láyè ewé máa sunko àfi tọ́lọ́run ò bá sí lókè. Ìtorí ẹ̀ mo ṣe lè bá wọn lo ewé, mo ò lè bá wọn lo kankan. Ọlọ́run ni máa ké pè. Kò sí bí tẹ́lẹ̀ dé. Ẹ bá máa gbọ́ Tóyìn ni o, Tóyìn ni o. Ẹlòmíì máa ń para ẹ̀ torí Tóyìn. Lizzy lè ṣe nǹkan tí ò dá lóòótọ́. Ìgbẹ́ àwọn èèyàn ètí Lizzy lẹ́nìí tó yán àìmàkùnẹ̀ ìtorí lọ́ọ̀fù tán ní fún Tóyìn, ṣùgbọ́n èmi ò wà one sided. Ẹ̀rí pẹ́gbà yẹn mo pitch tent mi pẹ̀lú Lizzy ni because mo ti rí, mo ń sọ fún gbogbo yín tẹ̀ ń wò mí lẹ́nìí, ẹ má béèrè fún spirit of discernment. Ẹ má béèrè fún spirit of discernment. Ògùn èèyàn kan ni Tóyìn lò, ẹ̀dá èèyàn kan ni Tóyìn lò tó fi dìde. Ìpè gbogbo èèyàn wá ètí Tóyìn sìn, wọ́n come for her. Nǹkan tí Tóyìn ṣe ló padà wá bá, what goes around comes around. Kò sí bó ṣe lè ṣèkà tó lábẹ́, kò sí bó ṣe lè ṣògùn tó, ó máa padà sunko. Ewé Tóyìn ti sunko ni. Ẹ bá mi bí Tóyìn àìmàkù, ṣé òun nìkan ló sọ pé kán dìbò fún Tinubu ni? Ẹ̀yin Ọlábàdàn sí sọ, Jọ̀lọ́fù sọ, Ṣèyí lọ sọ, many celebrity ló jáde fún Tinubu ìtorí ìjẹkújẹ. Àwọn bàbá Bello sọ, àwọn Fẹ́mi Adébáyọ̀ sọ, àwọn Ọ̀yá Ṣadé sọ. Kí ló dé tó ń ṣe máa àtàkì àwọn Ọ̀yá Ṣadé? Kò síbi tí Tóyìn ti lè dúró, ọmọ máa come for her ni, ọmọ máa gbé ṣépè ni. Nǹkan tí Tóyìn ṣe sílẹ̀ ló ń gbà. Kẹ́ tó dá sẹ́jọ́ ẹlẹ́jọ́, ẹ máa calm down. Ṣé Tóyìn bá ń wò mí sìn, gbogbo nǹkan tí mò ń sọ á máa ró lọ́kàn ẹ̀. She knows what she has done. Kámà ló ń bá Tóyìn jà. Thank you. Ọláìyá Igwe, ó dìídì bọ́ sí wòwò ni. Ó ń jà back to back fún Tinubu ni. Ṣé Tóyìn àìmàkù nìkan ni tẹ wá ń sọ pé torí Tinubu náà ṣe ń bu? Àtorí nǹkan ṣe nǹkan lọ́lọ́run kò ń ṣe torí Tinubu. Gbogbo ìkà tí Tóyìn ti ṣe níkọ̀kọ̀ òun ló ń jẹ níyà. Bẹ́ẹ̀ gbọ́ mi. So that is about Toyin àìmàkù. We just have to pray for her, to God to forgive her. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń ṣèkà níkọ̀kọ̀. Àbí kò yé yín? Ògo èèyàn kan nínú industry ní Tóyìn fi tó lò tó fi débi tó dé. Ṣé kí wọ́n ṣọ́ọ̀kì yín tán? Ìgbà tó ìṣẹ́lẹ̀ ògo tó mú yẹn, ògo ẹni tó lò yẹn. Ọlọ́run ti sọ pé ọdún tí ògo yẹn máa tógo ẹni yẹn náà tó máa búyọ dìgbà yẹn nìyẹn. Òun ni Tóyìn ò ṣe lápọ̀nlé lára mọ́. Òun ló ṣe jẹ́ pé ibi tó bá dé kàkà kan máa nífẹ̀ẹ́ wọn ètè. Ṣé tí ó rí Titans kankan mọ́? Ṣé tí ó rí kọ́ máa sọ pé we are Titans mọ́? Ó máa parun bí ilẹ̀ Fáráwò ni. Gbogbo ṣe kà. Iyabo Ojo náà máa dé o, ojú lè máa kàn yín. Mi mọ gbogbo àwọn supporter ẹ̀, mi mọ ẹni tó lè support ẹ̀. Iyabo Ojo máa dé o. Ẹ lọ kọ déètì ní sílẹ̀. The fact pé Iyabo òun àti Wùnmí náà jẹ́ ká rí justice fún Mohbad. Iyabo máa dé o. Mi fẹ́ mọ babaláwo ẹ̀, mi fẹ́ mọ ẹni tó gbójúlé Iyabo Ojo, ó máa ṣẹ̀sín. Gbogbo bí tó ti ń gbóhùn ẹ̀, gbogbo bí tó ti ń nífẹ̀ẹ́, ẹ kọ déètì ní sílẹ̀. Ó máa wá jẹ ẹni tó ń sọ̀kò pa, ó máa wá jẹ ẹni tó ń gbé ṣépè bọ́ ṣe ń gbé Tóyìn ṣépè lẹ́nu. ẹ̀yin rí wípé wọ̀tọ̀wọ̀tọ̀ tó tì kìíní gẹ́gẹ́ bí mo ṣe sọ, àmọ́ ṣé ká má parọ́ lóòótọ́. Ẹ rántí pé nígbà tí mo ṣe program kan lórí actress Tóyìn Abraham lọ́jọ́ sí, mo sọ pé kò kí ń ṣàwọn nìkan ni wọ́n ṣàdìbò fún Tinubu, àkíńṣe àwọn nìkan ni celebrity tó declare fún Tinubu gbà yẹn, àwọn nìkan kan náà support ààrẹ Bọ́lá Tinubu náà. Wọ́n tó fi wá ṣe wípé orí tiwọn nìkan náà wá ń da gbogbo ọ̀rọ̀ yìí lé, tó fi wá dàbí gbà pé àwọn nìkan ni wọ́n dìbò fún Tinubu, àbáwọn nìkan celebrity tó ń pariwo Tinubu lọ́tún Tinubu ló sì ń gbà yẹn. Yóò ní di kan, yóò ní reason kankan tó ń ṣẹlẹ̀ lábẹ́nú. Yóò tọ́ lọ́rọ̀ tá àti Bukky sọ yìí àbí irọ́, èmi ò mọ, allegedly náà ni gbogbo ẹ̀.
ẹ̀yin èèyàn at times sí rúmọ̀ bá ń go left and right àwọn òótọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan máa wà nínú rúmọ̀ yẹn náà kí ló opinion tiyín ẹ máa jù sí comment ká tó wá máa lọ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ tó já lọ ka comment kan sí méjì lábẹ́ fídíò àti Bukky Jesse káàtẹ̀ wo nǹkan táwọn èèyàn sọ bóyá wọ́n ń kọ̀ǹkọ̀ pé lóòótọ́ ni gbogbo nǹkan tí àǹtí sọ ni o àbí wọ́n ń deny ẹ̀ pé kò rí bẹ́ẹ̀. So kọ̀mẹ́ntà kan yeye Judy Briggs wọ́n ní silent killer ní gẹ́ẹ̀yẹn ká má parọ́ ṣóòótọ́ ni àǹtí actress Toyin Abraham náà bá wíyẹn ò pé silent killer ni wọ́n ṣóòótọ́ ni ṣé rọ́ ni ó ga o wọ́n ní bí rọ́bà lọ fógún ọdún ọjọ́ kan báyìí ló ti tọ́ máa lè bá Ọlámídé làwà lónà ní you are right ma ẹ̀yin ju olúwa kíkẹ́ lọ́mọ ó ní òkìkí gbígbóná Olúfúnkẹ́ Lawrence ó ní ó sáàfẹ́ bá Fúnkẹ́ kọ̀ǹpìtì mátà iṣẹ́ ó máa lọ́ǹgì gidi tá a rò pé ó ti lòdì lọ sí mi nígbà tá a ti gbọ́ pé actress Toyin Abraham ti release guy yẹn wọ́n ti túlẹ̀ police station àṣé mẹ́wàá ṣì ń bọ̀ lẹ́yìn kọ́lọ́hún ó máa ṣàánú wa. Tiwa Lọ́lá ó ní àkíkà iye Judy Briggs tún ní she is a motherfucking silent killer. Very pretentious. See how she wrote epistle for Funke and next week happy she didn't win. Ìkàgẹ̀. Ó ga o ẹ̀yin èèyàn. Òjó Gàníyàtú náà ní on God. Aramide Mayegun ó ní I remember she used to insist that people call her Abraham then instead of Aimako. Exactly lóòótọ́ náà làkàdédé la rí wípé actress Toyin Aimako ti change orúkọ wọn from Toyin Aimako sí Toyin Abraham. Ìdí tó fi change ẹ̀ gangan a lot of us àmọ́ majority wa ò mọ reason akọ̀ṣẹ́ àmọ́ pé nǹkan téèyàn bá ṣàníkàn pé òun náà máa máa pé àbí mímọ̀ pé bí rọ́gbà lógún ọdún ọjọ́ kan báyìí òtítọ́ a lè bá ẹ̀yin èèyàn kí ló opinion ti yín ẹ máa fi sí comment o ẹ ti já ka comment lọ síwájú. Olúfúnkẹ́ Lawrence ó ní yes she did bad for Lizzy in the hidden way that no one knows. Ẹ̀yin èèyàn wọ́n ní bẹ́yẹn bá ṣèkà tó yí ló borí tó rò pé ẹnìkankan ò rí wọn bọ́ba yìí ò bá rí ẹ tọ̀run ń wù ẹ́ òun ṣe máa ń sọ pé kíyàn ò rọra máa yọ kàṣe bó bá yọ kàṣe àwọn kan á sì máa yọ ọ́ gbọ́ lábẹ́nu it is well ṣóòótọ́ ni ṣe rọ́ ni allegedly náà ṣì ni o I don't know. Ẹ̀yin èèyàn kó ẹ tún jẹ́ àmàkà kọ́mẹ̀ntì wa lọ Kòfó ó ní discerning spirit. Mobolaji náà ní God bless you she is working on that G and that's a reply to what Yeye Judy said about she was low-key fueling hate on Lizzy. Okay, Yeye Judy sọ pé she was low-key fueling hate on Lizzy. Mobolaji wá reply wọn pẹ̀lú wípé God bless you she is working on that G. Ẹ̀rù wọn bà mí nínú Nollywood industry ẹ̀yin èèyàn. So ojú ayé wọn tún extend wípé kán máa ṣèkà síra wọn. It is well àfikọ́ lòun ó máa ṣàánú wa. Kí ló opinion tí ẹ̀yin èèyàn máa bá mi fi sí kọ́mẹ̀ntì ká tó wá máa lọ ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online tv backup page lórí ayélujára Facebook link tó máa gbé yín débẹ̀ wà lábẹ́ fídíò yìí ẹ̀yin kan click lé lórí tààrà ló máa gbé yín lọ sórí Digi Naija online tv backup page lórí ayélujára Facebook ẹ bá ti débẹ̀ ẹ kàn click follow button yẹn ló bá parí from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bàbá tó ṣe ń gbé wá bó ṣe ń lọ lórí Twitter bó ṣe ń lọ àwọn nǹkan tó ń trend nígboro àmàjù wá fún yín live and direct títí dìgbà míì tá a tún máa pàdé ó dàbọ̀.